breaking news yo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjíire a mọ̀ pé ó ti dà bẹ́ẹ̀ o ọba Olúwo rán Ayakila láti lọ pa arábìnrin mọ́lé o a mọ̀ pé ó ti dà bẹ́ẹ̀ sọ́bọ Olúwo o gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí o ẹ bá mi pín arábìnrin pariwo síta o ó ní ọba Olúwo rán Ayakila pé kó wá pa òun mọ́lé o a máa ṣe nǹkan o ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ètò yìí o arábìnrin yìí fi gbé ta o ó ní ọba Olúwo rán Ayakila láti wá pa òun mọ́lé o ẹ̀yin èèyàn mi àmọ́ pé ó ti dà báyìí lára ọba Olúwo o ṣé pé ọba Olúwo náà ń pààyàn ní ilẹ̀ Yorùbá ṣé pé ọba Olúwo ń gbẹ̀mí ènìyàn ní ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dóòlà ẹ̀mí arábìnrin yìí o nítorí pé ó fi gbé ta kò tí ì ju ìṣẹ́jú 5 tí arábìnrin ké sórí ayélujára o tó ní kí gbogbo ọmọ Yorùbá ó gbà wọ́n o ọba Olúwo rán Ayakila sóhun láti pa òun ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. ẹlẹ́ o Rashidi Olúwo ò lè rí mi pa àti wọ́ àti Adénúgà Ọláwálé tó wọ́n wá ẹ lè pa mí ẹsẹ̀ fàkan ló sọ báyìí pé a tún máa wá yí sí orin bí wọ́n kú o máa jẹ́pọ̀ máa játa kí n tó máa lọ bí wọ́n kú o máa jẹ́pọ̀ máa játa kí n tó máa lọ ṣùgbọ́n èmi ọmọ irúnmọlẹ̀ ikú kì í pẹ̀tà lójú ràn ikú kíkú kan ò ní mí kú ẹni bá ní ikú lákú ẹni bá ní lọ lálọ ẹni bá ní irun láàrùn o Rashidi ó sì nǹkan tó lè fi mí ṣe èmi mo kún fáyọ̀ èmi ò ní ẹ̀rù ẹ bà èmi ò dẹ̀ ní ba ẹ̀rù ẹ sórí àyà assassin tó rán sí mi àṣírí ẹ ti tú Adénúgà Ọláwálé mo ti fi ète obìnrin gbogbo record gbogbo send message tó send sí mi gbogbo ẹ̀ ni mo screenshot ó jẹ́ kí n mọ̀ wípé nínú ìsọ̀rọ̀ sí ẹ̀ lórí message yẹn ìwọ àti ẹ̀ òun ló ń ṣeṣẹ́ Ayakila fún ẹ Rashidi Olúwo ìwọ àti ẹ̀ lẹ́jọ́jọ́ ń ṣeṣẹ́ pọ̀ ẹ dẹ̀ ní ìgbìmọ̀ láti kidnap mi ẹ ní ìgbìmọ̀ láti pa mí ẹ dẹ̀ tún àti ẹ̀yin lórí council gbogbo mi sì tẹ́ ṣe lé mi lórí àṣírí yín ti tú o kò sí ẹni tí ó lè pa mí Rashidi àdàbí tó bá ti mọ ọjọ́ tí ìyá mi ní oyún mi sínú tó mọ ọjọ́ tí ìyá mi da ẹ̀jẹ̀ lé mi lórí tó mọ ọjọ́ tí ìyá mi fún mi ní orúkọ ló ṣe lè rí mi pa èmi ò kí ń ṣe ẹran ẹ mò ń bá ẹ bò tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mi ò bá ẹ bò mọ́ Rashidi èmi ò kí ń ṣe ọmọ bàbá Ṣàngó tó pa o èmi ò kí ń ṣe ọmọ bàbá Ṣàngó tó pa ó pa ọmọ bàbá Ṣàngó ọmọ 30 years ọ̀rọ̀ àwọn bọ́ìsì sí onítorí pé ó mú gbọ́ pé ó ń disturb ẹ oníkan lọ pa wọ́n pa ọmọ yẹn tán bàbá ọmọ yẹn gbé ẹ lọ sí woman rights ẹjọ́ yẹn ò lórí kò nírù ó pa ọmọ yẹn gbé èmi ò mà kí ń ṣọmọ bàbá Ṣàngó jagunjagun ni mí ojú ogun ni mo wà má gbàgbé o ẹ̀yin muslim ẹ kidnap ọmọ mi for 3 weeks ni mo fi wá ọmọ mi mi ò rí ọmọ mi ṣùgbọ́n mi ò bọ́ sàn láì wá sọ mo ja ogun mo gba ọmọ mi lọ́wọ́ yín ó ti wá dé ojú ẹ wá ní ẹ̀mí mi lókùtà ẹ wá ẹ máa ṣe ara yín ni ẹ máa ṣe ara yín ẹ máa sọ dànù àwọn ọmọ yín máa sọ dànù ẹ̀yin fúnra ara yín máa sọ dànù orí òótọ́ ni mo wà màá dẹ̀ dúró sórí òótọ́ kò dẹ̀ sí ẹni tó lè pa mí lẹ́nu mọ́ torí fún kí ni ó mọ ọjọ́ tí Olódùmarè ṣe ẹ̀mí mi ó mọ ọjọ́
Elédùmarè fi mí sínú ìyá mi àyàfi tó o bá ti jí kó o mu omi kó o lo ògún kó o jẹ ata kó o jẹ iyọ̀ nìkan ló ṣe lè rí mi mú Rashidi. Èmi ò bẹ̀rù ẹ, mi ò dẹ̀ ní bẹ̀rù ẹ. O lè jí ọba lásán, ọmọ lásán ló jẹ́ sí mi ní ọwọ́. Àfi tí o bá fẹ́ kun àbùkù tó bá tún padà dánwò. Gbogbo ẹ̀yin Muslim tó ń pín nọ́mbà mi fún, tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí Facebook, tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, kò tí tó àsìkò tí màá pè yín síta ni. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá kí ọwọ́ ọmọ yín báṣọ, àgọ́rọ́dé ò kí ní ìsinmi o. Ẹ ní ìsinmi tọmọtọmọ. Gbogbo ìgbà tó bá ti yẹ kẹ́ máa jóúnjẹ ọmọ yín, wàhálà lẹ máa fi rí lọ́jọ́ ayé yín. Èmi ò bẹ̀rù anybody o Rashidi. Ẹni tó rán Adénúgà Ọláwálé tó rán níṣẹ́, tó lóun rán níṣẹ́ ikú, orí tèmi la fi ṣàṣemọ́ o. Orí tèmi la fi ṣe àṣemọ́ Rashidi Olúwo. Orí ti tèmi la fi ṣe àṣemọ́. Gbogbo evidence ọ̀rọ̀ tí mo sọ pátá, gbogbo evidence ọ̀rọ̀ tí mo sọ pátápátá, gbogbo ẹ̀ ló wà ní ọwọ́ mi. Èmi ò sọ̀rọ̀ orí ahọ́n, èmi ò bẹ̀rù ẹ Rashidi. Rashidi, èmi ò lè bẹ̀rù ẹ. Jagunjagun ni mí, ojú ogun ni mo wà. Èmi ò lè sá lójú ogun. Àwọn irúnmọlẹ̀ bàbá mi wọ́n dúró tì mí gbọ̀ngbọ̀n ni, wọn ò lè dójú tì mí. Kò yé ẹni Rashidi. Sórí ifá ń dáhùn bíi tàtijọ́, ewé ń dáhùn bíi tàtijọ́, egbò ń dáhùn bíi tàtijọ́. Tá bá pè bóyá ká ṣe pé ni. Tó bá lọ fẹ́ pé orí mi wá ṣe ara ẹ. Aya assassin tó rán sí mi tó sọ wípé kékeré ni títa ní Ọlọ́run, tó ní ti tèmi ní kókó. Tó bá ti méyàn kan balẹ̀, especially èmi, tó ní a máa pa wọ́n lẹ́nu mọ́. Ẹ lè pa wá lẹ́nu mọ́. Sórí èmi mo kú fáyọ̀, mo ti tẹsẹ̀ bodò, mi ò lè kígbe òtútù. Mo ti bọ́ sí online, mi ò dẹ̀ lè padà mọ́. Ṣó ti gbọ́? Tó bá ní wàá pa mí, wàá pa ara ẹni. Tó bá ní wàá ṣe mí, wàá ṣe ara ẹ, wàá ṣe àwọn ọmọ ẹ. Rashidi, ẹni tó ránṣẹ́ lọ wá èèyàn mi rán. Ṣó ti gbọ́? Kò sí nǹkan tẹ́lẹ̀ fi ṣe mí o. Mo wà ní inú ilé mi digbí ni mo wà. Tí bá fẹ́ jáde màá jáde, tí bá fẹ́ lọ sọ́jà màá lọ sọ́jà. Ṣùgbọ́n tí ìkọ̀kọ̀ bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la, Rashidi Olúwo ni kẹ́mú o. Rashidi ló rán Ayakìlà sí mi tó ní kán pa mí. Ẹ̀yin ènìyàn mi, ṣẹ́yìn náà ti rí ìtú tí wọ́n ní Olúwo pa. A tún mọ̀ wípé àbí ká sọ pé àṣẹ mọ̀ ń sìn wípé aya assassin òun ni ọba Olúwo, ṣùgbọ́n ó ti da bọ́ọ̀sì ń sìn, ó láwọn tó wá rán níṣẹ́. A mọ̀ wípé apànìyàn òun ni ọba Olúwo, ṣùgbọ́n ń sìn àti mọ̀ wípé ó ti mú ìpànìyàn mọ́. Àṣírí ọba Olúwo ò ní bò ó. Ẹ̀yin èèyàn bí ẹjọ́ ẹ má jà mú ọ̀rọ̀ yìí ní kékeré o. Ẹ jẹ́ share ètò yìí o, kó dọ̀dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wípé Adéwálé Àkànbí ọmọ Yorùbá ló tún kù tó fẹ́ máa pa báyìí o. Ẹ bá wa share ètò yìí kí gbogbo ọmọ Kóòtù Òjíire ó mọ̀ wípé Adéwálé Àkànbí ọba Olúwo tilẹ̀ Ìwó tó sọ̀rọ̀ ẹ̀ di Emir òjijì tó gbé adélẹ̀ tó wé láwàní sórí wípé ó ti di apànìyàn pọ́nbélé o sí ilẹ̀ Kóòtù Òjíire, kí wọ́n bá wọn wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o. Mo wá fi àkókò yìí mo fi pe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Mo fi àsìkò yìí pe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ dìde sọ̀rọ̀ yìí, ọba Ẹ̀là dà.
brọ́dà wa ta lọ lọ́hùn ẹ̀yin dà ọ̀rọ̀ yìí kọ̀ yìí o ẹ dìde o ọba olúwo rèé o tó ń lé ẹ̀mí arábìnrin yìí láti pa ẹ̀yin èèyàn mi ọba olúwo lé àwọn oníṣẹ̀ṣe títí kò rí wọn mú ó wá wò pé kó máa gbẹ̀mí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ló kù òun náà tún fẹ́ máa sáílẹ̀ǹtì wọn kọ́ nìyẹn torí pé wọ́n tú àṣírí ẹ̀ ó fẹ́ máa sáílẹ̀ǹtì wọn kọ́ nìyẹn nítorí pé àwọn ènìyàn ń sọ̀rọ̀ nípa pé ó ń ba ìṣẹ̀ṣe lójú jẹ́ torí arábìnrin tó fẹ́ pa yìí igbe kan tí arábìnrin máa ń ké ni pé Rashidi má ba ìṣẹ̀ṣe jẹ́ wọn ò ní kó má ṣe ẹ̀sìn tó o bá fẹ́ ṣe wọn ò ní kó má ṣe ẹ̀sìn tó bá wù ẹ́ ṣùgbọ́n má ba ìṣẹ̀ṣe lórúkọ jẹ́ má ba ìṣẹ̀ṣe lójú jẹ́ kò tí ì pẹ́ tó bú àjẹ́ bú oṣó bú èmèrè bú gbogbo wọn lọ bú gbogbo ẹlẹ́bọ lóògùn ayé bú gbogbo àwọn lóyè bú gbogbo àwọn oníṣègùn ilẹ̀ Yorùbá kò tí ì pẹ́ tó bú wọn tán ó fi yẹn ó kúrò lórí ìyẹn báyìí ìpànìyàn ló fẹ́ bọ́ sí láti máa gbẹ̀mí ọmọ Yorùbá ẹ̀yin ènìyàn mi ẹ já dìde o ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ yìí dọwọ́ yín o gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí dọwọ́ yín o ọ̀rọ̀ Rashidi dọwọ́ yín o kò tí ì pẹ́ tí ìkan lára ọmọ Ìwó pariwo síta wípé kẹ́ má dá wọn dá ohun tí Rashidi ṣe nílùú Ìwó yìí nítorí pé ó fẹ́ kó ìrandíran ọmọ wọn sínú ẹrú ni òun lẹ tún gbọ́ lónìí báyìí tọ́nu ṣe ni ó tún lé ẹ̀mí ènìyàn láti pa nítorí pé ìyẹn ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe ẹ̀ pé kí ọba olúwo má ba ìṣẹ̀ṣe lójú jẹ́ òun lọ́ba olúwo fẹ́ pẹ̀mí ẹ̀ sí o kò sí nǹkan míì o torí because a rí i pé lẹ́dí máa ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe ó ní kí wọ́n lọ pa ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà mọ́rọ̀ ẹ̀ ní kékeré o wàhálà gidi rèé o ẹ má jà mú kékeré o ṣé ẹ mọ̀ pé ẹmẹ̀wá ẹ̀ tí wọ́n pè ní Mufti Ìwó ìjẹ́ mọ̀ pé ẹnu ọjọ́ mẹ́ta yìí òun ló jáde tó sọ wípé òun ò fẹ́ rí ṣọ́ọ̀ṣì kankan nílùú Ìwó mọ́ yàtọ̀ sí mọ́ṣáláṣí any mosque tó bá any church tó bá ti wà ńbẹ̀ àwọn máa kọ lẹ́tà sí àwọn governors láti máa make sure pé wọ́n stop ẹ̀ otherwise irú governor bẹ́ẹ̀ tó bá ṣe tí kúkú kò ní wọlé mọ́ ẹ̀yin ènìyàn mi now Mufti Ìwó tó sọ pé òun ò fẹ́ ní any church kankan ní ilẹ̀ Ìwó gbogbo ilẹ̀ Ìwó báyìí ọwọ́ Mufti Ìwó ló wà Mufti Ìwó ló ṣàkóso wọ́n ti ní ọjà Mufti ó ti ní ọjà ara ẹ̀ tó pè ní Mufti market Islamic market. Mufti ilẹ̀ Yorùbá ní Ìwó abẹ́lẹ́ nǹkan lọ́nà dákòjọ ọjà rẹ̀ kó jẹ́ kí ẹ̀mí wọn ó gùn wọ́n ń gbé ìgbésẹ̀ ẹ rí i pé ẹnìkan ni tó ṣe pé ó ń ronú lójoojúmọ́ bóò làwọn mùsùlùmí la ṣe fẹ́ tẹ̀síwájú bóò ni àwùjọ bóò ló ti ṣe fẹ́ dá kíkà ẹ ṣe pé kẹ́kọ̀ọ́ wá pé yẹn lórúkọ kan kó wá jòkó kalẹ̀ kó lóun ti òun jọlá kí ni dá rí kí ẹ bá ṣe dáadáa kí èèyàn sọ àwọn tó dìídì tó ń gbé ọjà kalẹ̀ pé ọjà yìí ọjà ti ṣẹ̀rí àlélẹ́ yìí gbogbo bọ́n ṣe ń pariwo pé ìlú le tó kinní kan ṣe ọni gbogbo ẹni tó bá fẹ́ tajà kó mọ wá tajà ń bí lówó tó dé sí gbogbo ohun tí gbogbo aráàlú náà ń bò míì ọjà tó bá rà ń bẹ̀ ò lè rí i kó tó dínwó ju tọ̀dọ̀ wọn lọ ṣe mọ̀ pé ìlànà kan ni tó ṣe pé àwa mùsùlùmí àdúgbò yìí mùsùlùmí ìlú yìí àwa náà lè rò láàrin ara wa àwọn ti bẹ̀rẹ̀ báwọn káwa náà mọ wá ṣe káàkiri pé àwa náà ti ní ọjà tiwa o ẹ bá fẹ́ tajà ń bí báyìí ni ẹ bá fẹ́ rajà ń bí báyìí ni ṣe mọ̀ pé kò sẹ́ nídìí kéèyàn sọ fáwọn èèyàn wípé ìsìláàmù ní ọ̀nà kan tó mọ̀ wípé ẹ̀sìn tó gbé òfin kátàkárà kalẹ̀ lọ́nà tí aráàlú fi gbádùn ẹ̀sìn ni. ẹ̀yin ènìyàn mi ṣẹ́yìn náà ti rí ìtú tí wọ́n ní Olúwo pa àtúmọ̀ wípé àbí ká sọ pé àṣẹ mọ̀ ń sìn wípé aya assassin òun ni ọba Olúwo ṣùgbọ́n ó ti da bọ́ọ̀sì sìn ó láwọn tó wá rán níṣẹ́ àmọ́ wípé apànìyàn òun ni ọba Olúwo ṣùgbọ́n ń sìn àti mọ̀ wípé ó ti mú ìpànìyàn mọ́ àṣírí ọba Olúwo ò ní bò ó ẹ̀yin èèyàn bí ẹjọ́ ẹ má jà mú ọ̀rọ̀ yìí ní kékeré o
ẹ jẹ́ á share ètò yìí o kó dọ̀dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wípé Adéwálé Àkànbí ọmọ Yorùbá ló tún kù tó fẹ́ máa pa báyìí o. Ẹ bá wa share ètò yìí kí gbogbo ọmọ Kóòtù Òjíire ó mọ̀ wípé Adéwálé Àkànbí ọba Olúwo tilẹ̀ Ìwó tó sọ̀rọ̀ ẹ̀ di Emir òjijì tó gbé adélẹ̀ tó wé láwàní sórí wípé ó ti di apànìyàn pọ́nbélé o sí ilẹ̀ Kóòtù Òjíire kí wọ́n bá wọn wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o, mo wá fi àkókò yìí mo fi pe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, mo fi àsìkò yìí pe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Kóòtù Òjíire, ẹ dìde sọ̀rọ̀ yìí. ọba ẹ̀là dà, brọ́dà wa ta lọ lọ́hùn, ẹ̀yin dà, ọ̀rọ̀ yìí kọ́ yìí o, ẹ dìde o. ọba Olúwo rèé o tó ń lé ẹ̀mí arábìnrin yìí láti pa. ẹ̀yin èèyàn mi, ọba Olúwo lé àwọn oníṣẹ̀ṣe títí kò rí wọn mú, ó wá wò pé kó máa gbẹ̀mí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ló kù. òun náà tún fẹ́ máa sáílẹ̀ǹtì wọn kọ́ nìyẹn, torí pé wọ́n tú àṣírí ẹ̀, ó fẹ́ máa sáílẹ̀ǹtì wọn kọ́ nìyẹn, nítorí pé àwọn ènìyàn ń sọ̀rọ̀ nípa pé ó ń ba ìṣẹ̀ṣe lójú jẹ́ torí arábìnrin tó fẹ́ pa yìí. igbe kan tí arábìnrin máa ń ké ni pé Rashidi má ba ìṣẹ̀ṣe jẹ́. wọn ò ní kó má ṣe ẹ̀sìn tó o bá fẹ́ ṣe, wọn ò ní kó má ṣe ẹ̀sìn tó bá wù ẹ́, ṣùgbọ́n má ba ìṣẹ̀ṣe lórúkọ jẹ́, má ba ìṣẹ̀ṣe lójú jẹ́. kò tí ì pẹ́ tó bú àjẹ́, bú oṣó, bú èmèrè, bú gbogbo wọn lọ, bú gbogbo ẹlẹ́bọ lóògùn ayé, bú gbogbo àwọn lóyè, bú gbogbo àwọn oníṣègùn ilẹ̀ Yorùbá. kò tí ì pẹ́ tó bú wọn tán, ó fi ìyẹn ó kúrò lórí ìyẹn báyìí. ìpànìyàn ló fẹ́ bọ́ sí láti máa gbẹ̀mí ọmọ Yorùbá. ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ á dìde o. ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè, Ọọ̀ni of Ifẹ̀, ọ̀rọ̀ yìí dọwọ́ yín o. gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yìí dọwọ́ yín o. ọ̀rọ̀ Rashidi dọwọ́ yín o. kò tí ì pẹ́ tí ìkan lára ọmọ Ìwó pariwo síta wípé kẹ́ má dá wọn dá ohun tí Rashidi yìí ṣe nílùú Ìwó yìí, nítorí pé ó fẹ́ kó ìrandíran ọmọ wọn sínú ẹrú ni. òun lẹ tún gbọ́ lónìí báyìí tọ́nu ṣe ni ó tún ní ẹ̀mí ènìyàn láti pa, nítorí pé ìyẹn ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe ẹ̀ pé kí ọba Olúwo má ba ìṣẹ̀ṣe lójú jẹ́. òun lọ́ba Olúwo fẹ́ pẹ̀mí ẹ̀ sí o, kò sí nǹkan mí o, torí because a rí i pé lẹ́dí máa ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe, ó ní kí wọ́n lọ pa. ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà mọ́rọ̀ ẹ̀ ní kékeré o, wàhálà gidi rèé o, ẹ má jà mú kékeré o. ṣé ẹ mọ̀ pé ẹmẹ̀wá ẹ̀ tí wọ́n pè ní Mufti Ìwó, ìjẹ́ mọ̀ pé ẹnu ọjọ́ mẹ́ta yìí òun ló jáde tó sọ wípé òun ò fẹ́ rí ṣọ́ọ̀ṣì kankan nílùú Ìwó mọ́ yàtọ̀ sí mọ́ṣáláṣí. any mosque tó bá, any church tó bá ti wà ńbẹ̀, àwọn máa kọ lẹ́tà sí àwọn governors láti máa make sure pé wọ́n stop ẹ̀, otherwise irú governor bẹ́ẹ̀ tó bá ṣe tí kúkú kò ní wọlé mọ́. ẹ̀yin ènìyàn mi, now Mufti Ìwó tó sọ pé òun ò fẹ́ ní any church kankan ní ilẹ̀ Ìwó, gbogbo ilẹ̀ Ìwó báyìí ọwọ́ Mufti Ìwó ló wà. Mufti Ìwó ló ń ṣàkóso. wọ́n ti ní ọjà Mufti, ó ti ní ọjà ara ẹ̀ tó pè ní Mufti Market, Islamic Market, ó ti ní. bá ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, ó tún gbé òbítíbitì ilẹ̀ kan ló gbé jáde. ó ti yẹ ìmùlẹ̀ Olúwo ni mo sọ yìí ó ká ilé mọ̀ bó ṣe ń da ìlú Ìwó rú ni o, lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń da ìlú Ìwó rú. ó tún ṣe ìjáde, ó gbé fídíò kan jáde, ó ní kí gbogbo àwọn èèyàn ràn lọ́wọ́. wọ́n ti kọ́ secondary school, wọ́n ti kọ́ primary, wọ́n ti kọ́ mosque, kọ́ gbogbo nǹkan sórí ilẹ̀ yẹn. yunifásitì náà tún jà fún báyìí. admin wọn rè lẹ́yìn wa ara àwọn hall tí wọ́n ń lò táwọn student wà ń bẹ̀ náà nìyẹn. àwọn kíláàsì mẹ́wàá kan tá à ń kọ́ àkàn márùn-ún bẹ́ẹ̀ náà rè. mọ́sálásí central mosque wọn náà rè lẹ́yìn. ibi tó dojúkọ yìí ní ìsìn náà là ń ṣe lọ́wọ́, àti hall kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà níbẹ̀. bákan náà Ọlọ́run ó fún wa ṣe àparí bíi lecture room bíi 4 tá a kọ́ pọ̀ mọ́ra wọn, òun náà rè lọ́ọ̀kan yìí. Aloma College of Education. ètò pé àníyàn wa ni pé kọ́lọ́run bá ní sọ di yunifásitì. nígbà bá ọdún 4 sí ìsìn ká bẹ̀rẹ̀ program yunifásitì.
kọ́lọ́hún ó ṣe rọrùn. A nílẹ̀ o, gbogbo ibi tẹ́ ẹ rí lẹ́yìn yìí òun náà nílẹ̀ wa, gbogbo ẹni tó bá fẹ́ dá sí tọ́lọ́hún níta a nídìí building especially à ń ṣe ètò accreditation lọ́wọ́ àti ìgbà approval gọ́ọ̀mẹ̀ntì ti approve ẹ̀ college of education wa wọ́n ti approve ẹ̀ àwa ń ṣètò accreditation lọ́wọ́ so wọ́n ní ká sá ibi tá a lò fún library wọ́n ní ká kọ́ ìmí ni gẹ́gẹ́ bí ìmọ̀ràn tán fún wa so a fẹ́ bẹ̀rẹ̀ library lọ́wọ́ ara wa àwọn tá a rò bí wọ́n lè kọ́ fún wa wọn ò kọ́ fún wa àwa ń wá àwọn ẹni Ọlọ́run tó lè bá ní dá sí kò sí ẹni tí ò sí bí àti tí Ọlọ́run bá ṣe ní rọrùn àwọn program mi wà tá a fẹ́ rọrùn especially ìgbà tí university bá dé even before university gbogbo àwọn tí ẹ̀kọ́ wọn kéré a fẹ́ help wọn kẹ́kọ̀ọ́ wọn tẹ̀síwájú sí especially àwọn alálàáfà bóyá tí wọn kà ju secondary school lọ ọ̀nà wo làwọn náà lè gbà ní degree lọ́nà tí ó yà àtọ̀nà ayé òde òní so online course àbí online school online university so a fẹ́ encourage wọn lé lórí nta nílé rò náà ni pé kí resources pọ̀ káwọn ọmọ tí ó jẹ́ doctor kọ́ pọ̀ engineer kọ́ pọ̀ oríṣiríṣi gbogbo field pátá tí ń bẹ ká lọ́mọ ń bẹ Ọlọ́run ní ká bẹ̀rẹ̀ program yìí láti bí ọdún bíi 5 lógo Ọlọ́run èmi ọmọ yín kékeré wọ́n bá wọn kọ́ hall kan wọ́n dẹ̀ help níbi admin yìí àwọn ọmọ ìyá wa kan náà wà ń bẹ inú ọmọ jàmá wa àì tọrọ níta lọ títí so gbogbo building tí ń bẹ ń bì yìí kò tí ì sí building ara ta ń bẹ ń bẹ yàtọ̀ sí mọ́sálásí ẹni tó fún wa lówó rẹ̀ ẹni tó ṣe kọ́ òun náà ní 20 by 20 ṣùgbọ́n lógo Ọlọ́run a kọ́ ọjẹ́ 150 by 50 150 by ní gbogbo rẹ̀ 150 ni ní ìbò rẹ̀ 150 nítorí jimá ni mọ́sáàsì ńlá ni yára sì kọ́ọ̀lẹ̀ dé yunifásitì gan tó ni owó tán fún wa pé ká fi kọ́ 20 by 20 tí aláàánú kan fi ta wá lọ́rẹ tó fi ta wá lọ́rẹ a náà sí foundation lásán torí pé ibi tó wà yẹn ara ẹsẹ̀ gbẹ lọ́ọ̀lẹ̀ ni gbogbo owó pátákọ́dà kò sí German floor orí foundation la náà lé lẹ́yìn náà láyẹ̀sẹ̀ á wá owó láti kọ́ gẹ́gẹ́ bí mọ́sálásì so a pé ọ̀rìn ọmọ ìyá kò sí nǹkan tá a rí sí iṣẹ́ Islam tó tó education and then a dẹ̀ ń gbowó tó kéré lọ́wọ́ àwọn èèyàn kódà àtún láwọn ọmọ tó yẹ pé wọn sanwó iléèwé nítorí báyà wọn ò lóbi ẹlòmíín sì lóbi tó yẹ pé bí aláìlóbi ni tẹpá wà là ń gbé owó ẹ̀kọ́ rẹ̀ àmọ́ wọ́n ti wà ní teaching practice báyìí tó yẹ pé wọ́n àfihàn ránṣẹ́ sáwọn sùkú wọ́n dẹ̀ láti bí ọdún tó lọ wọ́n yìn wá gan pé àwọn ò rí irú student teacher báyìí rí so ilé ẹ̀kọ́ yìí àwọn student ní produce àbí ká àwọn teacher ní produce so a sì dúpẹ́ yìí pé àti ń rán àwọn ọmọ tó ṣe é fi ṣe yànràn irú wọn náà làwọn tó wà ní ta hákàkiri àwọn school oríṣiríṣi gẹ́gẹ́ bí ìṣe ìjọba ti pè ní college of education ọmọ ìyá project wa rèé àkọ́kọ́ ọgbà náà sì rèé tá a gbé sáyé pé ẹni tó wá fẹ́ kún wa lọ́wọ́ ẹ lè sẹ́ndì sákàǹtì jẹ̀mọ́ táwọn sùnmí á fi sí ara bí ẹ sì lè pe nọ́mbà mi wọ́n fi síbẹ̀ ẹ sì lè ẹ lè pe school náà direct ẹ pe àwọn náà so fún ẹni tó wá fẹ́ ṣe kíni tó wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ gbogbo ẹni tí ó bá lérò dáadáa Ọlọ́run ó fún ṣe yóò ràn lọ́lẹ̀ lórí gbogbo ẹni tẹ́ bá ṣe dáadáa fún wa Ọlọ́run ṣe níṣẹ́ àlùjánnà fún yín yóò sì jẹ́ kí ọmọ pọ̀ sí ibikíbi tẹ́ bá ti mọ̀ èmi náà mọ̀ ìyá yín the Grand Mufti of Yorùbá land àmì ìrùjọmọ́ tààwù mùsùlùmí kọ́lọ́wọ́n ọba àdìkẹ́ọ́lá kó wà pẹ̀lú gbogbo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin ènìyàn mi ìjà lè iṣẹ́ ká bira wa léèrè ẹja bira wa léèrè pé àwọn wo kí ni wọ́n fẹ́ máa kọ́ kí ni wọ́n àwọn wo ló fẹ́ máa kọ́ ní skul yẹn dẹ̀ kí ni wọ́n fẹ́ máa kọ́ wọn ẹ̀rọ ti pé mọ́fìtì ìwé yìí náà ló sọ pé kí gbogbo àwọn ọmọ tó kákéwú kọ́ lọ máa kọ́ bọ́ ṣe ń yìnbọn kọ́ lọ máa kọ́ bọ́ ṣe ń wẹ̀ lódò kọ́ máa lọ máa kọ́ bọ́ ṣe ń jagun ẹ̀yin ọmọ Yorùbá à ń fi iná sórí òrùlé sùn o ṣọ gbogbo àwọn skul tó kó kalẹ̀ yìí tẹ́ ń wò yìí tó kó kalẹ̀ yìí kò sí nǹkan méjì gbogbo àwọn tó bá máa bí wọ́n ṣe máa gbogbo àwọn tó bá kó síbẹ̀ bọ́ ṣe máa gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa náà máa kó àwọn yẹn o wọ́n máa kọ́ wọn ní kéwú láti bá wa jà láti bá ìṣẹ̀ṣe jà
láti pa ìṣẹ̀ṣe rẹ́, láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa, láti bá wa jagun, láti kọjú ogun sí wa. Ní tó fẹ́ máa tíṣì ní skul yẹn ò jù yẹn lọ o. Torí gbogbo àwọn tó kéwú ọ̀hún náà la rí lórí social media lónìí o. Gbogbo wọn ló ń tako ìṣẹ̀ṣe, gbogbo wọn ló ń tako àwọn baba ńlá baba wa, gbogbo àwọn náà ló pa àwọn baba ńlá baba wa lẹ́lẹ́bọ lọ́jọ́ tòní. Láwọn tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí wọ́n kọ́ kéwú tán, tí àwọn gáìsì kọ́ wọn ní kéwú tán láwọn Fúlàní, láwọn àwọn Mosmodan Fodio yìí, àwọn ọ̀hún náà ló ń ba ìṣẹ̀ṣe jẹ́ lójú jẹ́lẹ́dì o. Ẹ máa gbé ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ. Àwọn baba ńlá baba wa náà fi ń ṣe yẹ̀yẹ́ yẹn o. Ohun tó jẹ́ ti ilẹ̀ wa òun ni wọ́n papọ̀ tí wọ́n pàdípọ̀ tó sọ di ìgbẹ́ mọ́ wa lọ́wọ́. Ẹ tún wá wọbọ Olúwo lónìí, òun náà tó fẹ́ máa pa ọmọ Yorùbá. Ṣé ti rí pé ilẹ̀ Yorùbá ń bẹnu ewu lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ Olúwo àti Mufti Ìwó. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má wòran o. Ẹ̀yin oníṣẹ̀ṣe àti sọ fún yín pé ẹ dá sẹ̀ríà fáwọn aráabí. Ẹ fẹ́ wí àtegbò dá sẹ̀ríà fáwọn aráabí kọ́ lè mọ̀ pé ẹ̀yin lẹ nílẹ̀, ẹ̀yin lẹ làwọn gan tó wà lórí ilẹ̀, ẹrú yín ni wọ́n jẹ́. A ti sọ fún yín pé kẹ́ fìdán wọn, ìjà yóò ṣe ìjà jàkadì mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ já dìde o. Ọba Olúwo ti ń pààyàn o. Ọba Olúwo ti ń pààyàn o. Ọba Olúwo ti ń pààyàn o. Eléyìí tá a rí la rí o. A mọ̀ pé ó ti pa àwọn kan gọtẹ́gbà àti ẹ̀mọ́ o. Torí ìgbà tó dórí oyè, àwọn tó fi sórí oyè ò fẹ́ padà yọ, ṣùgbọ́n wọn ò lágbára ẹ̀ mọ́. Wọn ò lágbára ẹ̀ mọ́ o. Èyí tó ló ti pa ó ti padà nù, èyí tó ló sá lọ ti sá lọ. Gbogbo àwọn tó fẹ́ dìde láti make sure pé wọ́n yọ, gbogbo wọn ló ti ṣẹ́gun o. A mọ̀ pé ó ń pa wọ́n ni o. Eléyìí ti fi hàn wá báyìí o. Ọba Olúwo ń pààyàn nílẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde o. Ọba Olúwo ń pààyàn ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde o. Ẹ dìde o, ẹ dìde o, kó tó pẹ́ jù o. ẹlẹ́ o Rashidi Olúwo, ò lè rí mi pa. Àti wọ́ àti Adénúgà Ọláwálé tó wọ́n wá, ẹ lè pa mí. Ẹsẹ̀ fà kan ló sọ báyìí pé a tún máa wá yí sí orin. Bí wọ́n kú o, máa jẹ́po, máa játa kí n tó máa lọ. Bí wọ́n kú o, máa jẹ́po, máa játa kí n tó máa lọ. Ṣùgbọ́n èmi ọmọ Irúnmọlẹ̀, ikú kì í pẹ̀tà lójú ran. Ikú kíkú kan ò ní mí kú. Ẹni bá ní ikú lákú, ẹni bá ní lọ lálọ, ẹni bá ní irun láàrùn o Rashidi. Ó sì nǹkan tó lè fi mí ṣe. Èmi mo kún fáyọ̀. Èmi ò ní ẹ̀rù ẹ bà. Èmi ò dẹ̀ ní ba ẹ̀rù ẹ. Sórí aya assassin tó rán sí mi. Àṣírí ẹ ti tú. Adénúgà Ọláwálé, mo ti fi ètè obìnrin, gbogbo record, gbogbo send message tó send sí mi, gbogbo ẹ̀ ni mo screenshot. Ó jẹ́ kí n mọ̀ wípé nínú ìsọ̀rọ̀ sí ẹ̀ lórí message yẹn, ìwọ àti ẹ̀ òun ló ń ṣeṣẹ́ ayákìlá fún ẹ Rashidi Olúwo. Ìwọ àti ẹ̀ lẹ́jọ́jọ́ ń ṣeṣẹ́ pọ̀. Ẹ dẹ̀ ní ìgbìmọ̀ láti kidnap mi, ẹ ní ìgbìmọ̀ láti pa mí, ẹ dẹ̀ tún àti ẹ̀yin lórí council. Gbogbo mi sì tẹ́ ṣe lé mi lórí. Àṣírí yín ti tú o. Kò sí ẹni tí ó lè pa mí. Rashidi, àdàbí tó bá ti mọ ọjọ́ tí ìyá mi ní oyún mi sínú, tó mọ ọjọ́ tí ìyá mi da ẹ̀jẹ̀ lé mi lórí, tó mọ ọjọ́ tí ìyá mi fún mi ní orúkọ, ló ṣe lè rí mi pa. Èmi ò kí ń ṣe ẹran ẹ. Mò ń bá ẹ bò tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n mi ò bá ẹ bò mọ́. Rashidi, èmi ò kí ń ṣe ọmọ bàbá Ṣàngó tó pa o. Èmi ò kí ń ṣe ọmọ bàbá Ṣàngó tó pa. Ó pa ọmọ bàbá Ṣàngó ọmọ 30 years. Ọ̀rọ̀ àwọn bọ́ìsì sí onítorí pé ó mú gbọ́ pé ó ń disturb ẹ. Oníkan lọ pa. Wọ́n pa ọmọ yẹn tán. Bàbá ọmọ yẹn gbé ẹ lọ sí human rights. Ẹjọ́ yẹn ò lórí, kò nírù. Ó pa ọmọ yẹn gbé. Èmi ò mà kí ń ṣe ọmọ bàbá Ṣàngó. Jagunjagun ni mí. Ojú ogun ni mo wà. Má gbàgbé o. Ẹ̀yin Muslim, ẹ kidnap ọmọ mi for 3 weeks.
rí ọmọ mi ṣùgbọ́n mi ò bọ́ sàn láì wá sọ ọ́, mo ja ogun, mo gba ọmọ mi lọ́wọ́ yín. Ó ti wá dé ojú ẹ̀, ẹ wá ní ẹ̀mí mi lókùtà ẹ̀ wá, ẹ máa ṣe ara yín ni, ẹ máa ṣe ara yín, ẹ máa sọ dànù, àwọn ọmọ yín máa sọ dànù, ẹ̀yin fúnra ara yín máa sọ dànù. Orí òótọ́ ni mo wà, màá dẹ̀ dúró sórí òótọ́, kò dẹ̀ sí ẹni tó lè pa mí lẹ́nu mọ́. Torí fún kí ni? Ó mọ ọjọ́ tí Olódùmarè ṣe ẹ̀mí mi, ó mọ ọjọ́ tí Olódùmarè fi mí sínú ìyá mi. Àyàfi tó o bá ti jí kó o mu omi, kó o lo ògùn, kó o jẹ ata, kó o jẹ iyọ̀ nìkan ló ṣe lè rí mi mú Rashidi. Èmi ò bẹ̀rù ẹ, mi ò dẹ̀ ní bẹ̀rù ẹ. Ó lè jí ọba lásán, ọmọ lásán lásán ló jẹ́ sí mi ní ọwọ́. Àfi tí o bá fẹ́ kun àbùkù, tó bá tún padà dánwò, gbogbo ẹ̀yin Muslim tó pín nọ́mbà mi fún, tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí Facebook, tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, kò tí tó àsìkò tí màá pè yín síta ni. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá kí ọwọ́ ọmọ yín bá ṣọ, àgọ́rọ́dé ò kí ní ìsinmi o, ẹ ní ìsinmi tọmọtọmọ. Gbogbo ìgbà tó bá ti yẹ kẹ́ máa jóúnjẹ ọmọ yín, wàhálà lẹ máa fi rí lójú ayé yín. Èmi ò bẹ̀rù anybody o Rashidi. Ẹni tó rán Adénúgà Ọláwálé, tó rán níṣẹ́, tó lóun rán níṣẹ́ ikú, orí tèmi la fi ṣàṣemọ́ o, orí tèmi la fi ṣe àṣemọ́ Rashidi Olúwo, orí ti tèmi la fi ṣe àṣemọ́. Gbogbo evidence ọ̀rọ̀ tí mo sọ pátá, gbogbo evidence ọ̀rọ̀ tí mo sọ pátápátá, gbogbo ẹ̀ ló wà ní ọwọ́ mi. Èmi ò sọ̀rọ̀ orí ahọ́n, èmi ò bẹ̀rù ẹ Rashidi. Rashidi, èmi ò lè bẹ̀rù ẹ. Jagunjagun ni mí, ojú ogun ni mo wà, èmi ò lè sá lójú ogun. Àwọn irúnmọlẹ̀ bàbá mi, wọ́n dúró tì mí gbọ̀ngbọ̀n ni, wọn ò lè dójú tì mí. Kò yí ẹni Rashidi. Sórí, ifá ń dáhùn bíi tàtijọ́, ewé ń dáhùn bíi tàtijọ́, egbò ń dáhùn bíi tàtijọ́. Tá bá pè bóyá ká ṣe pé ni. Tó bá lọ fẹ́ pé orí mi wá ṣe ara ẹ̀. Aya assassin tó rán sí mi, tó sọ wípé kékeré ni títa ní Ọlọ́run, tó ní ti tèmi ní kókó. Tó bá ti méyàn kan balẹ̀, especially èmi, tó ní a máa pa wọ́n lẹ́nu mọ́, ẹ lè pa wá lẹ́nu mọ́. Sórí èmi mo kú fáyọ̀, mo ti tẹsẹ̀ bodò, mi ò lè kígbe òtútù, mo ti bọ́ sí online, mi ò dẹ̀ lè padà mọ́. Ṣó ti gbọ́? Tó bá ní wàá pa mí, wàá pa ara ẹni. Tó bá ní wàá ṣe mí, wàá ṣe ara ẹ, wàá ṣe àwọn ọmọ ẹ. Rashidi, ẹni tó ránṣẹ́ lọ wá èèyàn mi rán. Ṣó ti gbọ́? Kò sí nǹkan tẹ́ lè fi ṣe mí o. Mo wà ní inú ilé mi digbí ni mo wà. Tí bá fẹ́ jáde màá jáde, tí bá fẹ́ lọ sọ́jà màá lọ sọ́jà. Ṣùgbọ́n tí ìkọ̀kọ̀ bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la, Rashidi Olúwo ni kẹ́ mú o. Rashidi ló rán Ayakìlà sí mi tó ní kán pa mí.